máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere. ẹni fi ta gbà wọlé ẹni kó yàtọ̀ ètò tuntun tá a máa gbádùn lélẹ̀ lọ́jọ́ Jímọ̀ àtọjọ́ Sátidé fàájì òpin ọ̀sẹ̀ fàájì òpin ọ̀sẹ̀ òun ní ètò bẹ́ẹ̀ ni ẹni fi ta gbà wọlé ẹ̀ ń pé ẹ wá wò pé ẹ bá láti kí lọ́ pè kí lọ́ ń sọ bẹ́ẹ̀ ni ètò tuntun táwa gbé wọlé lórí amóhùnmáwòrán Nigbati lélẹ̀ fàájì la fẹ́ máa ṣe àwọn bá ti ń ṣe fàájì wa tó náà a fẹ́ máa kọ́ ọgbọ́n a fẹ́ máa mú nǹkan gidi mú jáde nínú àwọn orin tó yẹ ló jẹ́ pé ní ètò eléyìí àwọn olórin tí ẹ máa gbọ́ lórí ètò yìí á jọ àwọn olórin tí wọ́n ti ṣiṣẹ́ ọpọlọ tí wọ́n ti ṣe sínú àwo orin wọn olórin tó bá jó ní jóbojòbo jákujàku jégejège ẹ lè gbọ́ lórí ètò yìí ẹ lè wò lórí ètò yìí ìwọ olórin tó bá ti ṣiṣẹ́ ọpọlọ rẹ̀ tó bá yẹ pé ètò ọpọlọ ti gbélẹ̀ síbẹ̀ a lè rí nǹkan gidi mú jáde irú wọn lè a máa gbọ́ lè a máa wò lórí ètò yìí fàájì òpin ọ̀sẹ̀. dọ́kí mo sọ yìí mo dúró olóòótọ́ ìmọ̀ ilé ní. toríjọ́ ìjọ kan ọ̀hún ń bọ̀ o àwùjọ pàdé rojọ́ bàbá bọ̀ jù wá dájọ́ o ìwé ní bá ṣàwọn náà. èyí náà yìí lọ́ọ́ bá ọmọ akọ́gbọ̀n ètò bàbá onífàyíra bàbá onífàyíza bẹ́ẹ̀ ni ẹ̀rí pé náà kọ́ làwọn máa wa ọkọ̀ yẹn ni àǹdẹ̀ ní jáàmù lágbára Ọlọ́run àbúrò tèmi gidi gangan Ọláwálé ọmọ tẹ̀mọ́wọ́ òun ló wà lẹ́yìn ilé gbogbo ẹ fi ń dán tẹ fi ń rí báyìí sí òun ló wà ń bẹ̀ Sunday Ọbásanjọ́ òun náà wà ń bẹ̀ gbogbo ẹ̀yin tó kù náà Nigbati akíyín ṣẹ̀gẹ́ṣẹ̀gẹ́ gbẹ̀ngúsẹ̀ akíyín o àwọn tí ilé agbára lókè lọ́hùn àníṣẹ́ yín o gbogbo yín gbáratá la kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa Nigbati káàkiri mi tẹ́ bá wà Èkó ni o Ìbàdàn ni o Abẹ́òkúta ni o Oǹdó ni o ẹ̀yin tí Kútọ́nù ni o ẹ̀yin tí Ìlọrin ni o káàkiri mi tẹ́ bá wà kíyín ètò tuntun la gbé wá fàájì òpin ọ̀sẹ̀ òun lè tọ̀ èní yìí báyìí rí bí a ti wọlé olóògbé Chief Dr. Sikiru Ayinde Barrister òun láti mú iṣẹ́ yẹn jáde lẹ́ni bẹ́ẹ̀ ni àwọn tí a mú iṣẹ́ yìí nínú ẹ̀ lẹ́ni ni Fantasia Fuji láti ọ̀dọ̀ olóògbé Chief Dr. Sikiru Ayinde Barrister ibẹ̀ láti mú lẹ́ni 1991 tipẹ́tipẹ́ wọn ti bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan tó ń wo ètò yìí báyìí sí ẹ̀rẹ̀ wá wo iṣẹ́ yẹn báwọn náà tún ń lò lẹ́ni là ń jó sí láti tún fẹ́ mú ọgbọ́n la fẹ́ mú jáde ńbẹ̀ yẹn ni pé tó bá ti iṣẹ́ tó da sílẹ̀ wà láì kò sẹ́ni tó máa gbàgbé ẹ̀ títí láéláé ni Fantasia Fuji fẹ́yìn tẹ́ ẹ̀ bá ní tẹ́ báwọn pín yẹn ni ẹ mú ẹ̀rọ alọ́jà wà káàkiri ẹ jẹ̀gbá aládùn ẹ̀ tún dọ́gbọ́n kan bẹ̀ ibẹ̀ láti mú lẹ́ni fàájì òpin ọ̀sẹ̀ ni mo sọ fún yín pé a ti bẹ̀rẹ̀ ní dáadáa ibi tá a máa yà méjì mẹ́ta wà ẹ má lọ bí kankan ẹ jókòó bàbá màmá ẹ pẹ̀ yín ọmọ ẹ jókòó kẹjá ṣe fàájì ẹjá akọ́gbọ́n kò sí ṣòro rárá Nigbati lẹ́wà ẹ fi ẹsẹ̀ kíni ẹ fi ọkàn balẹ̀ àwọn tèmi lẹ́yìn tí ní bàbá ẹja máa gún ọ̀sán kò sí ẹ̀rẹ́ bá ṣe ń lọ gbogbo ẹ ṣe tó ní tó náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Fantasia Fuji à ń bọ̀. ó jẹ́ sáàgbéjẹ́ mọ́wọ́ kò já ara lé ò gbádùn kò sọdún jẹ́jẹ́ kò tẹ́ bá mọ́ṣẹ́ òòyì ọdún ọmọ ìlú ni ó pa ṣẹ́ni tó ti ń pa gbogbo látòkun ọdún sẹ́yìn lówó tó sì tún bẹ́ lọ́wọ́ ẹ̀ sí ni kó wí náà kó ní kí gbogbo aráyé ò kí wọ́n fàáyé sílẹ̀ fún máa dágbáyé àgbà tó lọ́mí nínú wa ìdè olóògùn ọ̀la kì í dúra ẹni tó yóò ń pàdé ẹni ebi ń pa òun lórí asán bá ń sá òjò rọ̀rọ̀rọ̀ kò yí dá àjẹrè fìdí ìkàlẹ̀ òun fọ̀nà lásán bá ń sá ìkòkò àmútó lómi nínú níbi tó fi dé kàlẹ̀ sí ń wò sí àjẹrè àṣẹ tójó bàdá lókun ọdún kájèrè wọnú odò ó wọnú ọ̀sà ó wọnú òkun pọ̀ kájèrè jáde sí ìjà gbangba kò lè lómi nínú fẹ́rẹ́. tá ń lọ àti náà máa yọ wọn bí kankan nú àwo yìí ni ká lè rí ọ̀wọ̀n kankan dìmú ń bẹ̀ ibi tá ń lọ ń sìn ni tí bàbá ti sọ ń pa ilé ayé àti pàápàá fún àwọn ọ̀dọ́
bàbá sọ́nù àwọn èèyàn ń pé olówó ọdún kan tí ò jẹ́ kí ayé sinmi mọ́ ó lóun fẹ́ ra ogbolé ayé torí pé ó dìídì ní change kan lọ́wọ́. Bàbá tún mọ̀rọ̀ yẹn lọ sí ọ̀rọ̀ Kọ́lé Dowó nínú fíìmù Kòtò Ọ̀run pé Kọ́lé Dowó bímọ 8 àmọ́ kò já ara yóò gbádùn ó ń bẹ káàkiri gbogbo lòun ti bímọ gbóyàn ẹ̀yin bàbá ẹ rántí ẹ ti máa padà ṣàlàyé fún ọmọ yín létà jẹ́ ká kétò tọ́nà tó ń jó káàkiri ìlú ọmọ yín bóyá náà wà ń wò. Kọ́lé Dowó ń jó káàkiri kò mọ̀ pé inú ìlú yẹn náà àwọn èèyàn kan náà wà tí wọ́n ń bímọ tí wọ́n ti ń wojọ́ Ọlọ́run láti jọ́njọ́ yìí àmọ́ Kọ́lé Dowó kàn wò pé kí ni tèmi gbé ó kàn ń ṣeré káàkiri ni àmọ́ kí ló padà ṣẹlẹ̀ sọ́wọ́n ọmọ yẹn nínú fíìmù yẹn náà. Bàbá fi kọrin ìyẹn ni pé pàápàá fáwọn ọ̀dọ́ ayé ìsìn pé tíṣu ẹni bá ta à ń fọwọ́ bò ní. Ẹ rí pé à ń gbádùn orin yìí bó ṣe ń lọ a máa tún ṣe kí ni a tún rí ọgbọ́n a tún rí kọ́ńbẹ̀ nǹkan tí ètò yìí tó dá. Mo sọ pé olórin tí ò bá ṣiṣẹ́ ọpọlọ lẹ̀ ẹni tí ò jókòó tí ò gbé iṣẹ́ gidi lẹ̀ sínú àwẹ̀ ò lè dé orí ètò yìí. Yálò ń kọ fújì ni o yálò ń kọ jùjú ni o àpàlà wéré gbogbo tó bá dájọ́ orin tó lọ́pọlọ ní lórí ètò yìí. Ìtàn tí wọ́n ara sọ yẹn á gbọ́ lẹ́nu bàbá gangan bí bàbá ṣe gbé lẹ́nu Fantasia Fuji. Ẹ má ti lọ́kàn Faaji Opin Ose lẹ́tọ̀ Nigbati tẹlifíṣàn àbọ̀. olówó ọtún wọn ò já ara lé ò gbádùn tóró fẹ́ palẹ́ á oníkíkó para lé dé wọn kúrò ládùúgbò olówó fẹ́ sọdún ó jẹ́ ságbéjẹ́ mọ́wọ́ kò já ara lé ò gbádùn kò sọdún jẹ́jẹ́ kò tẹ́ pàmọ́sẹ̀ èkó yí ọdún ọmọ màlúù ni ó pa sẹ́ni tó ti ń pa gbogbo látòkun ọdún sẹ́yìn lówó tó sì tún bẹ́ lọ́wọ́ ẹ̀ sí ní kówí náà kó ní kí gbogbo aráyé o kí wọ́n fàáyé sílẹ̀ fóun máa dágbáyé àgbà tó lọ́mí nínú wa ìdè olóògùn ọ̀la kì í dúra ẹni tó yóò ń pàdé ẹni ebi ń pa òun hàn lórí asán bá ń sá òjò rọ̀rọ̀rọ̀ kò yí dá àjẹrè fìdí ìkàlẹ̀ òun fọ̀nà lásán bá ń sá ìkòkò àmútó lómi nínú níbi tó fi dé kàlẹ̀ sí ń wò sí àjẹrè àṣẹ tójó bàdá lókun ọdún kájèrè wọnú odò ó wọnú ọ̀sà tó wọnú òkun pọ̀ kájèrè jáde sí ìta gbangba kò lè lómi nínú fẹ́rẹ́ ṣẹ́wárẹ̀ nù òrófó ní òkòròfó inú ẹ̀yẹ ó dá mi lójú òrófó tó fi máa mẹ́ta yóò jára lé ó gbádùn tó nílé òun fún ṣọṣọ ẹ̀já rán létí Kọ́lé Dowó nínú fíìmù Kòtò Ọ̀run Kọ́lé Dowó bímọ 8 kò jára lé ó gbádùn òun pẹ̀lú ìyàwó ẹ̀ òun kó wọn jó káyé ẹni tó bímọ òun dùnnú ẹni ọlọ́mọ lọ́dẹ̀ẹ̀dẹ̀ gbogbo wọn ń sọ fún àwọn àpapọ̀ ẹyẹ pẹ̀lú ọkùnrin jìmì gbogbo wọn fọwọ́ lẹ́rán wọn wò ṣe ẹni táyé yẹ tó yọ láàyò tó gbà sí báyé fẹ́lẹ́ pé tíṣu ẹni bá jìnnà àfọwọ́bò jẹ nítorí aráyé kò pẹ́ kò jìnnà ọmọ mẹ́jẹ̀ẹ̀jọ fàyè lẹ̀ òyìnbó yìí fi wọ́n dájọ́ ẹ bá mi ta ká sórí ìsọmọrí tẹwé tàgbà ẹnu wa ò ní pa wá o ẹ sọ pẹ̀lẹ́ ní ti pé kó jẹ ẹ̀bọ̀ kọjá wúrà nítorí ayé fẹ́lẹ́ bẹ́ẹ̀ wò wíwí bá jíjú kì máa yí ṣe kó pọ̀ ní kì í ṣe kó ń tijú ó kàn já sí ìpọ̀já o kò lẹ́ẹ̀kàrọ̀ àjò níṣe ló ń díbọ́ ẹ̀fún kì í mọ̀jọ èdìdì kan kì í dòṣù kó má láláyé tó bá tá sí ìwà tí ìṣù èdè ńlá dé là ó ti dá mi lójú. ewúrẹ́ bá fojú ẹ̀yẹ abẹ́pẹ́pẹ́ lépè nínú ẹran bá mọ́ bágun tán bá fojú ẹ̀yẹ o abẹ́pẹ́pẹ́ lépè nínú ẹran bá mọ́ ẹ wá sàmì kí n bọ́ arájẹ́ ò nípa.
ṣe o bí kú ṣe lágbára tó bí kú ṣe lágbára tó kò sólókun tó lè rí tí kú ṣe. Faaji Opin Ose lórí móhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa ẹ̀rí pé fàájì ń lọ ẹ̀rí pé bàbá ṣe sọ̀tàn yẹn ń bẹ̀ yẹn bí bàbá ṣe yọ̀nà náà ẹ̀ pàápàá fáwọn ọ̀dọ́ ni ẹja àkọ́gbọ́n òun láṣẹ ní ètò yóò ń ṣe fún bàbá àbí ìyá ẹ̀pọ̀n ọmọ yín náà kọ́ba yín jọba yín dá sí i. Nọ́mbà tó ń lọ lórí amóhùnmáwòrán yín yẹn WhatsApp ni à ń fẹ́ kẹ́ pè sí lórí ẹ fi mẹ́sẹ̀gì síbẹ̀ yálà ẹ fẹ́ kíyàn ni o yálà yìí náà fẹ́ dá sétò ni o yálà oníwọ̀n kọ́kọ́ tẹ mọ̀ ń pa orin yìí tẹ fẹ́ kọ́ wa nítorí àwọn ò mọ̀ tán gẹ́gẹ́ bí mo ti sọ àwa náà kọ́ gbélé wo wa kọ́gbọ́n ni torí ẹ̀yin bàbá tẹ́wọ̀n wẹlé ni ayé ìgbà yẹn tó rìn yín ṣe kinní kan ẹ fi ránṣẹ́ síbẹ̀ á kà á àwọn èèyàn á dẹ̀ gbọ́ káàkiri ṣáà ti fi orúkọ yín sí àti ibi tí ẹ ti ń wò ẹ bá ti fi sí á kà ó dẹ̀ jẹ́ polówó náà ni ẹ fi ránṣẹ́ síbẹ̀ ẹ ti mọ̀ pé nígbà tí tẹ́lẹ̀ ń tiwa àwa ṣe kí ni a máa ń gbéra gan fámìlì ni wá ń bì ìyá àyàn kankan lẹ̀ àmọ́ kò síjà kò ń ṣe àǹjà ìrẹ́pọ̀ ni ká kàn fi múnira wa dùn ní ká lè ṣe kí ni ká fi kọ́gbọ́n yìí tá fẹ́ mú sán sínú Fantasia Fuji náà tá sì ń mú tá sì ń wọ ẹnu ẹ lọ tá à ń ṣe lọ láti ọ̀dọ̀ olóògbé Sikiru Ayinde Barrister lódì kejì bàbá sọ ń pa ikú pé ikú yẹn ó ní agbára gan nínú àwo yìí nígbà tí a kà á rí wípé bàbá gba àmì ẹ̀yẹ púpọ̀ lórí iṣẹ́ tí bàbá ṣe sínú àwo yìí torí pé kéèyàn tó lè jókòó kó wá máa kọ nípa ikú láì ṣe pé ó ti kú rí á jẹ́ péyàn yẹn náà Ọlọ́run dìídì fún ní ẹ̀bùn yẹn ni òun ni ti olóògbé Sikiru Ayinde Barrister kí Ọlọ́run bá bá kàn wọ́n kò síbẹ̀ tí máa gbọ́ àwo yìí ní tó ti sọ̀rọ̀ nípa ikú yìí wàláì tàláì ẹ ń fi ara balẹ̀ dẹ́ẹ̀rí ẹgbọ́n kan pé ilé ayé yìí tá a bá ṣe lọ tá a bá ṣe bọ̀ a ó fi ilẹ̀ náà ni olówó alíkà o ń sunú bíríìjì o ń sun oróúnjẹjẹ o kìrìsìtẹ́nì o mùsùlùmí o onífá o ọkùnrin o obìnrin o ó ṣe kíní o ó bá dijọ́ kan náà ó ṣe kíní inú ilẹ̀ náà ni ẹ gbọ́ láti ẹnu bàbá àtúnbọ̀ bí ikú tó ti lágbára olóògùn. ọlọ́run wa bá kì í bẹ́sẹ̀ wò bọ́lá kú ṣètò ọlọ́run wa bá kì í bẹ́sẹ̀ wò bí kò ṣe lágbára tó gidi ọ̀rọ̀ ni bí kò ṣe lágbára tó olóògùn tó lè rí tí kò ṣe. tó bá ṣe pé ikú pẹ́ ní ọlọ́run lọ́jọ́ kan tọ́lọ́run bá bínú tó bá rí bínú ẹ̀ o tọ́lọ́run bá fún ní ìwé ẹni bó ṣe ń lọ tó ń dún gbogbo ẹ̀ ń lọ a sì ń jó sí i a dẹ̀ ń dọ́gbọ́n mú bẹ̀ bàbá ń yànnà náà ẹ̀ ni pé kò sẹ́ni tí ò ní lọ ẹ ti gbọ́ tí bàbá ṣe ń sọ àti láńlọ́ọ̀dù àti tẹ́nàntì o àtolówó àti tálíkà tó bá ṣáà ti wáyé ìjọkọjọkọ náà ni wàá lọ kò sí nǹkan kan tó ń ná ń bẹ̀ confam ni bó ṣe máa ń sọ bàbá wa sọ̀rọ̀ kan náà wò yín pé bó ṣe wù òun ẹ̀ ń pé tí kú bá máa ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ bó ṣe wù òun kíkú iṣẹ́ Ọlọ́run dẹ̀ wá gbàdúrà ẹ̀ bẹ́ẹ̀ bàbá ní ikú ti pa bàbá òun ń pé tí kú bá máa dé kó pa màmá òun tó bá dẹ̀ ti wá yá ó lè mú òun lọ Ọlọ́run dẹ̀ fàṣẹ síbẹ̀ torí ẹ̀ rí i pé bàbá Sikiru Ayinde Barrister ti kú ó ṣe díẹ̀ àmọ́ ìyá òde náà lọ lẹ́yìn ìgbà yẹn náà ni bàbá náà ṣe kí náà ṣáájú bàbá náà dẹ̀ kú bàbá ṣe sọ́nà àwò ìgẹ́rẹ́ mi yẹn jẹ́ pé àwọn bàbá wa yìí á jẹ́ pé ọ̀rọ̀ ṣe kí ni ọ̀rọ̀ àṣẹ wà lẹ́nu wọn ìwọ náà lẹ́nu ẹgbẹ́ lọ́jọ́ fídíò ìgbà tí mo sọ yẹn ẹgbẹ́ lẹ́nu ẹ̀bẹ̀ mo bẹ̀ Ọlọ́run wọn bá ikú tí ó wọlé tọ̀ mí kó kọ́kọ́ pamọ́ dà ní ikú torí pé wọ́n ló pa bàbá mi ó dìjọ́ kejì kò ló yáwó talẹ̀ bùkẹ́ kú à ń gbá kúrú mọ́ ta lọ́pọ̀lọ́ àtàrà ìlú wa ń dẹ́rù bà ta ní kú wà lẹ̀ mọ́ nígbà tí yóò sóògùn fún tó jẹ́ lọ́jọ́ tó bá ti yá ló yá. mo ń jẹun lọ́wọ́ o jẹ́ kí n ṣọwọ́ jẹ́ ìṣúré wọ̀ yàrá kí n dágbére fún dàlẹ́ mi kò ṣe excuse ìbò bá ti dé o. I don't care for that. Ó gbọ́ ìwé tó lóyìnbó lọ́wọ́ ó gbọ́ Yorùbá gbọ́ ìbò gba Hausa. Kò sẹ́dẹ̀ tí ikú pọ̀ ikú pọ̀ ti Jámánì ó pọ̀ ti Rọ́ṣíà.
bàbá ní kò sí èdè tí ikú ò gbọ́. Ó gbọ́ Germany, ó gbọ́ Russia, ó gbọ́ France, ó gbọ́ Pidgin, ó gbọ́ Igbo, ó gbọ́ Yorùbá, ó gbọ́ Tapa. Gbogbo èdè pátápátá ni ikú gbọ́. Kò síbi tí ò lè wọ̀, kò nídìí visa. Yóò wọ bẹ̀ báyìí, á dẹ̀ wọ bẹ̀, á dúró gẹ́lẹ́ báyìí bó ni mò ń lọ. Ó lè security dọ̀ lóníkẹ̀ kó ń ṣe fúkú. Á wọlé ni. Ó bá àwọn white house tàbí blue house á wọlé ni. Kò tẹ̀ wá ní dágbére fẹ́ni kankan kó tó wọlé. Ìyẹn tẹ̀ wá ni wàá gbọ́ pé yẹn èèyàn náà dẹ̀ sí kí o kò ṣe kinní kan. Bàbá ti sọ́nà àwọn èèyàn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Tásìkò bá ti tó kò ní sọ fẹ́ni kankan. Á wọlé báyìí, á dẹ̀ mú ẹni náà lọ ni. Ikú. Kò tiẹ̀ kúkú níbẹ̀ nìkan sọ̀rọ̀ kó tó wọlé fẹ́ni tó máa mú lọ́wọ́ ẹ̀ ò rí pé ọ̀rọ̀ dájú níkú. Ikú tí ó polówó ni yóò pa tálákà. Ikú tó ń pẹ́ ni tó sùn lágbàlá o ni ó pẹ́ sí wèrè ojú títì. Ikú tó ń pẹ́ ni tó sùn láàfin yóò pẹ́ ni tó ń sábẹ́ gàdà. Sábàyọ̀ ọwọ́ wá ìlú lókè ọ̀dájú níkú ìlú kẹ́ni kankan fún. Ẹni bá wọn sàrà ìlú ló lè mú lọ. Ẹni tó bá wọ àsàrà ìlú ló lè mú lọ. Ẹ̀yin náà ni nígbà yìí COVID corona tó yẹ pé Ọlọ́run ṣe ń bá wa ti lọ díẹ̀díẹ̀ báyìí. Ó wá di pé àwọn èèyàn ń sá kúrò ní òkè òkun níbi tó máa ń sá lọ tí wọ́n máa ń fowó ribiribi lọ. Ó di pé wọ́n ń sá wálé. Ó di pé ẹ má ti airport tí ó, ẹ má ti airport tí ó, àtọ̀wọ̀n olówó, àtọ̀wọ̀n olóṣèlú ńlá àti gbogbo wọn kíní, gbogbo wọn ń sá. Nígbà tí kò wò pé mo dé eléyìí ń sọ̀rọ̀ aná hospital kan, aná equipment kan. Nígbà tó dé tó wọ ibẹ̀, àwọn èèyàn tún wá ń sá. Bàbá yìí ti sọ́nà pé kò sí ibi tí ikú ò lè lọ. Ibì kan wà tí wọ́n ń kú, àsìkò wọn ò tó nì. Tí àsìkò bá tó, wàláì tàláì, tó bá tó á ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ torí àṣẹ Ọlọ́run ni. Iṣẹ́ tọ́lọ́run rán òun ló ń ṣe. Kò ṣe kó fi ń ṣèkà torí jọ́kan la dáyé, jọ́kan la máa lọ. Òun náà ni ètò ìdálé lórí, òun ní ìta ń sọlẹ̀ nípa ikú. Torí ìwọ tó bá ti mọ̀ pé ikú wà, ní pé jọ́kan la máa kú. Wàláì wàá mú ayé fẹ́lẹ́ bíi ti ẹ̀gbọ́n mi tó wà ń Ìbàdàn. Òun la ṣe ń yànnà náà ẹ̀ lé nìyẹn pé tó ikú ní agbára. Ẹ ti máa bá a kálọ́ bàbá ṣe ń lọ. Ó sì kú bí díẹ̀ tá à ń lọ. Ọtún mẹ́tò wálẹ̀. Tó bá wá sílẹ̀ lọ́jọ́ tá a bá fà ilẹ̀ kìràkìtà mo fẹ́ dógún dọ́gbọ̀n ló bá kàn wò. Eléyìí náà tún le torí mi tẹ̀ máa ń rò. Àbúrò mi tó wà lẹ́yìn kámẹ́rà ń bì yìí tó jẹ́ brọ́dà mi dáadáa máa ń sọ pé lọ́tí ìyá mi ti ṣaláìsí mi ti wò pé kíní mi náà máa wò pé ọ̀tọ̀ máa ní báwo ló ṣe máa ń jẹ́. Nígbà tí bàbá tèmi náà wá ṣaláìsí náà wá wò pé àṣé à ń jẹ́ nǹkankan. Òun ni bàbá ń sọ́nù bí pé lọ́jọ́ tó bá fayé lẹ̀ kìràkìtà mo fẹ́ dógún dọ́gbọ̀n ẹ̀yin náà ẹ̀wò tára wò bá kọ̀ ìyá lásán tó bá wà nílé ìwòsàn lásán. Ká kúrò ń bẹ̀ la máa dùn. Kọ́nà ní bísínẹ́sì kan, pírójẹ́tì kan, kíní kan, ó tẹ̀ ní rántí rárá. Kó kúrò ń bẹ̀ ló máa dùn. Ká tó pọ̀ fayé lẹ̀. Kìràkìtà gbogbo ẹ̀. Mo ní mílíọ̀nsì níbì kan, mílíọ̀nsì kó ti tán. Ilé tó wà yẹn tó wà wò pé ilé mi o, ẹ̀ka mi ra wà ń bẹ̀ o, ẹ jẹ́ kó kúrò kó má dúró síbẹ̀ o, ẹ kí ló ń ṣe ń bẹ̀? Ta lẹ́ni yẹn? Má yẹ kó wọlé, bàtà ẹ̀ dọ̀tí, kíní kan. Ó ní bàbá Sanmi gbé lọ́jọ́ tó bá ti kú pẹ́rẹ́. Ilé yẹn tó ń jọ ẹ́ lójú tó ń ṣe gìrìgìrì tó ń ṣe pé mo ti kọ́lé kíní kan yẹn. Tó bá jẹ́ pé mùsùlùmí gan ni, tó bá jẹ́ pé àárọ̀ ló dákẹ́, tó bá fi máa di ìrọ̀lẹ́ wọ́n ti gbé ẹ sínú ilẹ̀. Àwa jẹ́ ìta ilé yẹn ló máa wà, ló máa gbẹ́ ilẹ̀ sí. Ìyẹn tó bá sẹ́ sínú ilé yẹn o. Torí ẹ̀mọ̀ kọ́mọ̀ ẹbí mi wọ́n ní sí èèyàn tó bá kú sínú ilé, wọ́n ń gbé ẹ lọ cemetery nìyẹn. Ìtẹ́ ẹ̀tọ́ wọn ṣe kíní. Ìyẹn jẹ́ gbogbo ilé yẹn bẹ́ẹ̀ ó ti fílẹ̀ nìyẹn. Ẹni tó tẹ̀ mọ̀ rárá tó bóyá tó tẹ̀ jọ́ta ẹ̀ lára pé ṣùgbọ́n dẹ̀ ti lọ kí ló ti wá ṣe ń sìn. Ó ní pé gbogbo ẹ̀ kò sí nǹkan kan bẹ̀ lẹ́yìn pé ká ṣe ayé ká ẹ ká tún máa gbọ́ orin bó ṣe torí bàbá ó sì mẹ́nu bọ̀ wọ́n nǹkan tí mo fẹ́ ká jókòó ká kò ń ṣe fún bẹ̀rù ká fi kọ́ ọgbọ́n ni onítakú máa ń jó sí ni àmọ́ ọgbọ́n ṣe kí ni ọgbọ́n wà ń bẹ̀. Fantasia Fuji side 2 là ń yànnà lọ báyìí sí pàjẹ́ òbí ọ̀tọ̀. Ogun tó bá fi ṣe lẹ̀ wọ́n á máa kó ogun láì nípìn níbẹ̀ wọ́n lójú bá mọ́. Ọmọ tó bá fi ṣe lẹ̀ bí ó bá ṣọ́ra ẹbí tó bá fi sílẹ̀ òní jẹ́ orogún pín. Ọ̀nà ọmọ tó bá fi sílẹ̀ gan tó o bá ṣọ́ra àwọn ọmọ yẹn gan tó bá jẹ́ bí burúkú ni wọn ò ní bí kí wọ́n rí nǹkan kan nínú ogún yẹn.
èyí táwọn ilé máa fẹ́ gbọ́ pé ìyàwó ẹ̀ gan tó jẹ́ sweet piri honey puri sweet pie meat pie tó yẹ pé ó ṣe kíní tó o bá ṣọ́ra gan wá ti lọ ìyàwó ẹ̀ yẹn gan láìpẹ́ láì jìnnà báyìí á ti wò pé kí ni ṣe máa wà lélẹ́yìn ní ìsáníwà báyìí títí ọ̀nkú àbí bọ̀dá tó wà àbí dáàdì tó wà ń bẹ̀ yẹn ó ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ sí wọlé àkílà ti á ṣe ẹ̀yin ti lọ ẹ̀yin ti wà lọ́dọ̀ Ọlọ́run ó ti kọ̀ yẹn ó ti kọ́ lọ́hùn èèyàn mi àtún máa wọlé wá sínú ilé yẹn bẹ́ẹ̀ kẹ̀ bájọ́ ọkọ ló lọ ni ọkọ ti lò ti wà lọ́dọ̀ Ọlọ́run kò wọ́n kọ́ lọ ẹni tó wà láyé máa ṣayé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gbogbo nǹkan tá à ń san náà bàbá ṣe sán lórin náà ni pé ayé fẹ́lẹ́ gbogbo ogún tó bá ní bó fẹ́ bó kọ̀ ẹbí á pín ìyẹn tó bá nẹ́bí gidi tó bá nẹ́bí gidi ẹbí á pín wọ́n á pín nípínkùpín àwọn ọmọ tó fílẹ̀ gan tó bá ṣọ́ra ogún tó fílẹ̀ yẹn gan ọmọ yẹn gan wọn ní rí nǹkan kan bẹ́ẹ̀ gbogbo atakọ́lé ilé kan ọjọ́ tó bá ti lọ wọ́n á gbé ẹ síta ní ara wa sínú kòtò wọ́n á fi ẹ síbẹ̀ ó tọ̀rọ̀ ni à ń fi ṣe kíni à ń fi gbára lẹ́rù pé ẹ ń pé kíní kò wá jẹ́ ká máa ní lọ́kàn gẹ́gẹ́ bí bàbá ṣe yọ̀nà náà nínú Fantasia Fuji ní 1991 táwọn amúkà ẹ̀ lẹ́nìí nínú ètò wa Faaji Opin Ose ẹ jẹ́ ká gbọ́ nínú àwọn bàbá ṣe mú bàbá ṣe break ẹ̀ dáhùn tí bàbá yọ̀nà náà ẹ̀ ká tó wá padà ká tó wá tó lọ́dà. tó bá wá ṣe bẹ́ẹ̀ rí pé ayé fẹ́lẹ́ kí làwọn wáyé máa fún ẹ wá wí náà wá sí lórí Àyìndé ọlọ́ládé wà mọ́ Ṣàkírà níwé mímọ́ wí wà ìmọ̀ǹgà múra lọ́lọ́hún wí ẹni òun ló lè gbọ́ ẹni òun kò pa má fi bínú ẹ̀yìn àgbà máa gbà mọ́ máa kí o lọ́jọ́ tá a bá fàyè lè láti dédé bá a bá dé kíyàwó mọ̀ ládẹ́gbẹ́ kúlù sáwàsáwà ò ti dájú bá ò dọ́rùn rí adára parí bá ò dọ́rùn rí adára parí bá ò dọ́rùn rí adára parí bá ò dọ́rùn rí adára parí. mo fẹ́ jayé mo fẹ́ jayé mo fẹ́ ṣe dúníyàn ayé wà lọ́wọ́ rẹ̀. ẹ ti rí bàbá ṣe yọ̀nà náà ẹ tí bàbá ṣe gbé kalẹ̀ fẹ́ni tó nú ọpọlọ ẹ jẹ́ ká dì í mú ká fi sọ́wọ́ sí ká má fi jẹ àbùlà bàbá tó kọrin náà ń sìn náà bàbá náà ti dolóògbé àwọn náà ti wà lọ́dọ̀ Ọlọ́run báyìí náà sí kí Ọlọ́run bá kó bá fọ̀run kẹ́wọn nǹkan kan ń mú jáde náà ni pé gbogbo wa dì mú pé bó pẹ́ bóyá ọjọ́ kan la délé ayé ọjọ́ kan la máa ṣe kíni ọjọ́ kan náà la máa lọ dandan ni òun la ṣe mú jáde lénìí nínú Fantasia Fuji látọ̀dọ̀ olóògbé Sikiru Ayinde Barrister ẹ mú lọ́jà ẹ mú ẹ rà kẹgbọ́ kẹkọ́gbọ́n a ti sọ fún yín pé ètò yìí dálé lórí pé olórin tó bá ti jẹ́ olórin tó jẹ́ pé ó ń kọrin ọpọlọ tó yẹ pé bàbá ìyàwó ọmọ lè jókòó ta lè gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ olórin ń sìn yìí tó bá gbóni mi bàbá fẹ́ lè sàn pé àṣọwọ́n mi ò sí bẹ́ẹ̀ báyìí torí kò ń ṣe orin tó ń ṣe gbọ́ létí gbogbo àwọn orin táwọn òde ìsẹ̀yìn dẹ̀ ń gbọ́ náà wà lára nǹkan tó ń ṣe kí ni tó ń dákun tó ń affect nǹkan tó ń ṣẹlẹ̀ society wá ń sìn ayé àtijọ́ táwọn bàbá wọn ìyá wa àwọn ẹ̀gbọ́n wa ń gbọ́ wọn orin Barrister àwọn orin Sunny àwọn orin bàbá Òbé Haruna nǹkan tí wọ́n rí nǹkan gidi gbọ́ sí wọ́n ń wà gidi àmọ́ ìsẹ̀yìn irú àwọn òde wọn ló wà ń gbòòrò ń sìn táwọn èèyàn ń gbọ́ òun làwa ṣe jókòó làwa ṣe wò pé jẹ́ àgbé ètò tó yẹ pé a gbádùn a ṣe fàájì àmọ́ àtúnyìn kankan dìmú bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń wo báyìí ṣe tí nọ́mbà yẹn lórí móhùnmáwòrán yín ẹ sẹ́ndí WhatsApp sí olóòní mi wà tẹ́kẹ̀ pé ẹnẹ́ni ìdẹ́ nǹkan ni tó ná pọ̀ lẹ́jẹ́ ká mọ̀ àwa ṣe kí ni lọ́dọ̀ wa ń bí àwa jókòó àgbọ̀ tó bá jẹ́ nǹkan tá a mọ̀ pé yes ó jìnnà ni ta lè rí nǹkan dì níbẹ̀ á gbé sórí afẹ́fẹ́ dandan nìyẹn àmọ́ èyí ní ìbáyìí sìn yìí ti Sikiru Ayinde Barrister Fantasia Fuji láwọn 1991 ní bàbá jùlẹ̀ Sikiru Olúyọ̀lé records ọlọ́gbé jáde ńgbà yẹn kí Ọlọ́run kó bá a fọ̀run kẹ́ bàbá náà Faaji Opin Ose lẹ́tọ̀ ẹni pé ní ìbàrí la fi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó ń bẹ̀rẹ̀ mẹ́ta máa mú wá o olórin ti ń ba àwọn olórin kan bàbá wa ti kọrin ṣé bàbá kọ̀mándà ni ṣé Sọ̀nà Aládé ni ṣé Sẹ́sàká ni Haruna Ìṣọ̀lá ni ṣé ọ̀pọ̀ lóríṣiríṣi màmá wa Sàláwà Àbẹ̀ní ńkọ́ báàlà ti fẹ́ kà àwọn ló nígbà tèmi àti àbúrò mi kọ́ tẹ̀ ń jókòó àwọn pé gbogbo wọn Káyọ̀dé Fáṣọlá eke wọ́n pọ̀ bí gbogbo wọn dẹ̀ lọ ṣiṣẹ́ ọpọlọ lẹ̀ gbogbo wọn la máa gbé wá sétò kò wá ń yọ àwọn olórin ìsẹ̀yìn náà bóyá tí òun ṣe pé olórin ayé àtẹ́rẹ́ máa wò pé ṣé olórin àtijọ́ nìkan
àwọn olórin ìsẹ̀yìn náà àgbọ̀n wà lámọ̀ pé ẹ̀gbọ́n Startimes pápá Ayinde Wasiu Paso àmọ́ pẹ̀lú research táwa ti rí pé ọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ gbọ́ orin tó lè jókòó tó máa rí ọpọlọ gidi kọ́mẹ̀ ó fi sẹ́yìn sọ́dọ̀ wọn bàbá wa àmọ́ kò sẹ́ni tó yọlẹ̀ gbogbo wọn náà la máa gbé bọ̀ ètò tẹ́ máa gbádùn tẹ́ máa jókòó gbádùn pẹ̀lú bàbá ìyá àwọn ọmọ ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ètò náà lọ bá ṣe fẹ́ lè níyì ètìró yìí làwọn ọba ọmọ òun la tọ́kù ètò àmọ́ mi ò lè dá ṣe ètò tí ò bá sí àwọn tí wọ́n wà pẹ̀lú mi ń bì torí pàápàá àbúrò mi torí ọ̀tọ̀ ni pé kò gbé tòlè ọ̀tọ̀ ni pé kẹlẹ̀ jọ jókòó kẹlẹ̀ jọ ẹ̀yin náà rí pé ìyá máa wọ pé àwọn tó ń ṣiṣẹ́ yẹn rí pé iṣẹ́ lóòótọ́ ni iṣẹ́ tó ti pẹ́ ni àwa náà náà díẹ̀ Ọlọ́run fún àwọn náà lọ́pọ̀ náà láti mọ̀ nǹkan wọn ní kò yọ wálẹ̀ nọ́mbà tẹ́ rí yẹn nǹkan tẹ́ mọ̀ ń pọ̀ orin náà bẹ́ẹ̀ ń kọ̀ yìí nǹkan tẹ́ mọ̀ ń pọ̀ olórin ẹ fi ránṣẹ́ sí tiwa ni pé à ń fẹ́ èébú à ń fẹ́ kíní rẹ̀ pọ̀ láfẹ́ kí ni wọ́n wá dẹ̀ máa dùn ká dẹ̀ máa rọ́gbọ́ kọ́ Ọláwálé ọ̀tọ̀mọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé tí ètò náà lọ bó ṣe ẹ̀kọ́ lọ Sunday Ayọ̀ Ọbásan Mr Stubborn a dúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo àwa tó kù Nígbàtí náà ẹ̀yin tẹ́ wà nílé agbára láti gbogbo yín pátápátá ó di mọ̀sùnwó yín làákí pátápátá ẹ̀yin olólùfẹ́ wa náà gẹ́gẹ́ bá ti sọ létò yìí náà fi mẹ́sẹ̀gì ránṣẹ́ yálẹ̀ ẹ fẹ́ kíyàn fún happy birthday pé ó ń ṣọjọ́ òbí ni o ìyàwó ń bọ̀ lọ́nà ni o èèyàn kan ń bímọ ni o kó jẹ́ pé ẹ fẹ́ polówó ọjà yín náà ni ẹ fi ránṣẹ́ gbogbo náà la máa ṣe kí ni ká dẹ̀ lọ bó ṣe yẹ kó lọ Faaji Opin Ose lè tàdúpẹ́ lọ́wọ́ yín ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ tún lórí gbòógì olórin àgbàlagbà olórin àgbọ̀lọ́mọ ẹ tún gbé wá ń bì adẹ̀ tún jó àtúnkọ́ pọ̀lọ bàbá ìyá ẹ̀yin ọmọ yín kọ́ máa wọ́ pẹ̀lú yín o Fantasia Fuji lélẹ́yìí láfi jẹ̀gbáládùn lẹ́nìí ẹ jẹ́ àwọn lọ sí. Sọ́kàmbá ṣẹ̀dọ̀ ọ̀run rẹ̀ ọmọ àgbọ̀lùwàjẹ múdàlá wálé ẹ ò rí pé kó tó ṣe wá sí i. MON Sọ́kàmbá ṣẹ̀dọ̀ lọ kọ́yé tún dé bèbí kakú lọ́mọdé kó yẹ ní.